ọlọ́run ìyanu bàbá mi ó dá irí nípele nípele bàbá mi ò arúgbó ọjọ́ olódùmarè a sì yóò wú bàbá mi ò inú a máa kéré bàbá mi a fi fàyè gbọ́mọ́ àtòbí tán ọwọ́ tí ń wẹ̀ mí nínú ìyá mi tí ì sí ẹ̀rí bàbá mi ọwọ́ tí ń bọ́ mi tí ì sí ẹ̀rí arúgbó ọjọ́ olódùmarè bàbá mi ní jẹ́bẹ̀ àtòbálóyè mọ́jáyà lólo ìmùlẹ̀ bàbá mi ò nìkan náà ní ìwé tó kọjá ìwé egbò tó kọjá egbò àṣàṣì tó gbọ́ lásàṣì lọ bàbá mi ní jẹ́bẹ̀ ọlọ́run gbàngbàngbà wòǹgbòǹgbò bàbá mi ràbàtà rábàtà àtòbálóyè mọ́jáyà lólo ìmísí tó kọjá ìmísí ọba tó ń ro tó sí mi lẹ́nu tí ìmọ̀ mi tó sì ẹ́ tí ń ro arúgbó ọjọ́ ọba tí ń fún mi lábẹ́rẹ́ orun tí ìmọ̀ bí èsè ń sùn àtòbálóyè mọ́jáyà lólo òun nìkan náà ní ọlọ́run ìjìnlẹ̀ bàbá mi tó jìn tí yóò ṣe lópin àgádágodo gbogbo ìní gbogbo ènìyàn wo nìkan náà níjà alápàdúpọ̀ lódùmarè mùsùlùmí kì í títí wọ́n ní sìrá tẹ́lẹ̀ mísẹ̀ kí mọ̀ bàbá mi nìkan láfi ní mọ̀nà ọba tí fi ní mọ̀nà mùsùlùmí tó wò títí wọ́n ní yá làtífù arúgbó ọjọ́ ọlọ́run ìyanu ni bàbá mi ò nìkan náà lórí aláàánú tán pè ní yá làtífù àtòbálóyè àwọn onígbàgbọ́ wò títí a ní olùgbàlà bàbá tí ń gbani ọlọ́run tí ń yeni àtòbálóyè má jayà lórí ọba tó ṣẹrú mi dọ́ba àtòbítọ́ ọba tí ń mí sínú mi tí ì fi ń mí bàbá mi tí ń sọ̀rọ̀ tí ì fi ń sọ̀rọ̀ ọlọ́run tó lè pa mí tẹ́nìkan ò lè jí mi ọba tó jí mi tẹ́nìkan kan ò lè dá mi pa arúgbó ọjọ́ ọba tí máa ń gbé ni ga tẹ́nìkan ò lè gbé wálé wo nìkan náà ní jẹ́ ọ̀rọ̀ gọ̀dìgbò lódùmarè ọba tó tó fẹ̀yìntì kábíyèsí ọlọ́run ìyanu ẹja ní omi sapẹ́ wọ́n ń yin bàbá mi lógo arúgbó ọjọ́ olódùmarè kábíyèsí ọlọ́run ìjìnlẹ̀ bàbá mi tí ń sèrè tó sì ò lè dádúró àdé ò lè dádúró ìjìnlẹ̀ kan ò lè dádúró arúgbó ọjọ́ ọlọ́run ìyanu yorùbá wò títí wọ́n ní olódù ó máa rè bàbá mi olódù tó máa rí ọba tó mọ ibi tó máa rí ó mọ inú mi ó mọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ó mọ funfun ó mọ dúdú inú mi arúgbó ọjọ́ ọba mi náà ló mọ̀ mí wọ́n ní mọ ọba tó mọ ní ju mi lọ bàbá mi ní jẹ́bẹ̀ àtòbálóyè má jayà lórí ọba tó gùn tí yóò ṣe lópin ojú tó káàkiri gbogbo àgbáyé wọn nìkan náà lọ́lọ́run. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.